nǹkan tó ń sọ pé ó mu nìyẹn mi ò ṣàgbọ́ mi ò ṣàmọ nǹkan tó mu ṣá so wọ́n ṣá ló mu nǹkan kan ni tó jẹ́ pé ìgbà míì tí n bá débẹ̀ báyìí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ á máa ṣe rìndìnrìndìn máa ní mi. gbọ́n alájà mo ti ń sùn kí ló ṣẹlẹ̀ ìgbà mi o ọlá ti pa Àyìndé o ó pa Àyìndé kẹ̀ kí ló ṣẹlẹ̀ bó lọ́wọ́ ó náà wà ní táyà so èmi kàn ń sáré mi ìwọ bàtà mi ìwọ anything kí n bá wọn gbé mọ́tò mo kàn ń sáré lọ ni ìgbà tí mo máa. wọ́n ti kọ́kọ́ sọ pé wọ́n jà nílé wa náà wo náà jà náà wọn ní ìbọ̀wá tó jà náà àná èdè ló sì rè mí gan èmi ṣe dé mo kàn tiẹ̀ lógún orún tèmi mo sùn ni but nígbà tó máa tó nǹkan bí after 12. níbo wọn ni mí mi dẹ̀ lọ́mọ chairman line nìyí so incident yẹn bẹ̀rẹ̀ láti ọwọ́ àná ọ̀sán àná lèmi ti ń gbóhùn wọn wọ́n ti jọ jà mo rò pé. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajara Malefa TV ojú tẹ fi ń wò wá òní fẹ́ tí tẹ fi ń gbọ́ wá òní di àní dolódì lẹ́yìn ara wa o mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣe sùúrù inú bíbí mi ìfiṣẹ́ mi rán ẹ jẹ́ ká máa ṣe sùúrù ẹ jẹ́ kí sùúrù wa kó tó kó pọ̀ kó ṣẹ́kù ẹ jẹ́ kí n máa fi yẹn gbórí ìfin ikọ̀ Mákindé descendant wọn kò ṣe takuntakun tó ráwọn ojú àgbò tó jákàgbò tiwa kó níyì ọ̀rọ̀ yìí kàyéfì ńlá àlà ni ọkọ àti àwọn ni wọ́n ló ń jà ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe ọmọ wọn kò tọ́ rárá ẹ jẹ́ ìṣojú òpó náà lẹ́kẹ̀gbẹ́ lẹ́nu àwọn aráalé wọn ọ̀rọ̀ tó ṣẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an nísàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ti darapọ̀ ní ìkànnì Ajara Malefa TV subscribe sí ìkànnì ẹ̀ hàn notification button ẹ̀ like ẹ̀ comment ẹ̀ bá wa ṣí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ẹ̀ ṣí ẹ̀ fáwọn èèyàn yín kí wọ́n lè fi kọ́gbọ́n Ọlọ́run bá nínú àánú ìjẹ́ ká fọ̀rọ̀ wa ṣàríkọ́gbọ́n bí kò ṣe àwòkọ́ṣe rẹ̀ ẹ̀ ṣe ẹ̀kú ìfẹ́. Yes. Ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ o. Yes. Àdúgbò tá a wà yìí ni wọ́n ń pè ní Ẹlẹ́gà housing estate àbí ẹ̀kọ́ sà. Federal housing estate Ẹlẹ́gà l'Abẹ́òkúta. Láti òru ni wọ́n ti ń pè wá pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ládùúgbò yìí ibi tí wọ́n sọ pé ọkọ ó ti gbé irin tó fi ń gbé wéètì tẹ́rí gẹ́gẹ́ bí tó sọ wọ́n ní irin wéètì tó bá ń wọnú kíní yìí àti yìí wọ́n lóun lọ́kọ́ gbé òun àti ìyàwó ẹ̀ ni wọ́n sọ pé wọ́n ń jà kó tó di pé ó la irin mọ́ ọmọ ọdún kan àbí on the 24 ló máa gbé. wọ́n ní on the 24 lọ́mọ yẹn fẹ́ ṣe birthday ọdún kan tọmọ náà láti fi ọ̀rọ̀ wáwọn èèyàn lẹ́nu wò torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi ẹ jábẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ sà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín. èmi ni Alhaji Mukail Adejuju. ok kí lóhun tó ṣẹlẹ̀ sà. lálẹ́ àná mo ń bọ̀ láti gbòòrò mo bá rérò wájú ilé wọn pọ̀ kí ló ṣẹlẹ̀ wọn ní ọkọ àti ìyàwó ń jà mo ti gbọ́ pé ṣe ń jà wọ́n ti máa ń jà bẹ́ẹ̀ ti pẹ́ tó máa nọra wọn tó máa gúnra wọn ní nǹkan mo máa ń gbọ́ ni mi ò rí bọ̀tà àná mo ń bọ̀ tí mo gbérò tó pọ̀ ìbàdàn kí ló ṣẹlẹ̀ ọlọ́kọ àti ìyàwó ń jà pé odò ó fẹ́ ná fún ìyàwó ẹ̀ ó fẹ́ nà níni lórí ó bá lọ ìní lọ bá ọmọ níwájú nígbà wọn bọ́mọ ẹ̀ jáde tí mo rí orí ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ òsì báyìí ó ti wú wọ́n ṣàgbé lọ sí ọsibítù ìwọ́n tó máa dé lọ sí ọsibítù èmi ti lọ́lé wọ́n bọ̀ máa dàrọ́ ìta jí tí mo ti mọ́lá sí dé bá tún rérò kí ló ṣẹlẹ̀ rẹ̀ ọlọ́mọ ti kú. ọmọ tó ń nà nírin lórí ó ti kú. ó ti kú ṣé bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ rí. wọn náà máa ń jà tẹ́lẹ̀ tí wọ́n máa ń gúnra wọn lógò gúnra wọn lọ́bẹ mi ò rí àmọ́ máa ń gbọ́ ni. wọ́n ní mo gbọ́ yìí mo ń bọ̀ mo ṣe kòńgẹ́ ìgbà tó ń jà yẹn wọ́n dẹ̀ gbọ́ ọmọ jáde tí mo rí i pé ọmọ yẹn ti là á ní ní lórí kó tó gbé lọ sí ọsibítù. wọ́n ní lára àwọn ohun tí ọkọ ìyàwó tó bá ń fi ṣaraní dìrì ṣé lóòótọ́ ni. mi ò mọ. bẹ́ẹ̀ ni apartment wọn náà ní nǹkan tó ń nìyẹn. wọ́n ní àwọn fẹnujá náà máa ń lọ náà lóríṣiríṣi. fẹnujá lóríṣiríṣi. ó dáa bàbá ẹ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ọmọ nìsa ẹ jókòó bàbá ẹ jókòó kí lorúkọ yín sà. Ramoni Adégbọlá lorúkọ mi o. Ramoni Adégbọlá
Ramoni Adégbọlá. Bẹ́ẹ̀ni. Ok, ipò lẹ́dìmú ládùúgbò ìsà. Èmi ni alága Oore ló pé A5 community Federal Housing Estate Ìtẹ̀lẹ́gà. Lábẹ́òkúta ń bí. Bàbá kí ni ohun tó ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ojú pé mo kàn gbọ́ ariwo àwọn fámìlì wọn tó ń pariwo ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá o. Wọ́n ti tún bẹ̀rẹ̀ ẹja o. Mo bá dẹ̀ ní kí n sáré yọ síbẹ̀ bó ṣe dẹ́nu ọ̀nà báyìí. Mo pàdé wọn tí wọ́n ti gbé ọmọ dání wọn ni wọ́n ti fọ́ irin mọ́ lórí. Ọmọ yẹn kàn nà pọ̀pọ̀pọ̀pọ̀ ni. Mo ní yé pa ẹgbà ni ẹ làjà gbogbo ẹ̀yin ará àdúgbò ẹ wá bá mi gbé ọmọ yìí lọ sí hospital. Eré là ń pè. Wọ́n gbé ọmọ lọ sí hospital láti ìgbà yẹn. Nígbà tó máa padà dé wọ́n wá sọ fún mi pé ọmọ yẹn ti kú. Ṣé wọ́n máa ń jà bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Wọ́n máa ń jà dáadáa o. Wọ́n máa ń jà dáadáa. Mo rò bí mu kú mu tí ọ̀gbẹ́ni mu náà ló dẹ̀ fa gbogbo orú nǹkan. Ó ti mú bẹ́ẹ̀ yẹn rí tó jẹ́ pé gbogbo àwọn ará àdúgbò ló wá bá mi tọ́jú ẹ̀bẹ̀ yẹn tó ti tóun gan fúnra ẹ̀ ti dákú. Ìyẹn ọkọ. Kí lorúkọ ẹ̀? Ọlámídé Ọláonípẹ̀kun. Ṣé àgbàlagbà ni àbọ̀mọdé? Ọmọdé ni. Wọ́n ní wọn ò tí ì rí látàná. Ọmọdé ni ó ti escape ó ti já sálọ ó ti jápa. Nígbà tó mọ nǹkan tó ṣe ó ti jápa. But àwọn ọlọ́pàá ń sọ fún mi nísìnyí pé ó ti lọ rìpọ́ọ̀tù ní Padàgé police station. Wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ fún yín. Wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ fún mi. Àwọn ọlọ́pàá tá a ti pè láti aago kan lóru pé nǹkan báyìí ṣẹlẹ̀. So not until táwọn youth wọ́n kóra wọn lọ sí Àdàtàn police station tó ń lọ report kó tó fọlọ́pàá míì lé wọn wá. Àwọn ọlọ́pàá Padàgé ò wá wọn ò ṣe anything sí. Bàbá kí wàá ní tẹ́ ẹ fẹ́ báyìí? Nǹkan kan tí mo fẹ́ ojú pé àwọn tó ń bára wọn jà yẹn kó jọ kó dé wọn kúrò ládùúgbò yìí. We know peace before. Gbogbo orú nǹkan tó ń ṣe yìí mi ò gbọ́ rí. Ó mu kóló ni o, ó mu kinní kan ni o, mi ì gbọ́. Ok, ó máa ń mu kóló. Èmi ò nǹkan tó ń sọ pé ó mu nìyẹn. Mi ò ṣàgbọ́ mi ì ṣàmọ̀ nǹkan tó mu ṣá. So wọ́n ṣá ló mu nǹkan kan ni. Tó jẹ́ pé ìgbà míì tí n bá débẹ̀ báyìí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ á máa ṣe rìndìnrìndìn máa ní mi lè bẹ́ sọ̀rọ̀ lónìí. Tó bá dijọ́ mi àdìyọ máa sọ̀rọ̀. Mo ti pè wọ́n tí mo dọ̀bálẹ̀ fún tàtọkọ àti ìyàwó wọn rí. Torí ọmọ tí wọ́n bí yìí ni o. Ìyá ọkọ ṣojú ìyá ọkọ, ìyá ìyàwó ṣojú. Àwọn méjèèjì dẹ̀ gbìyànjú. Mi ò mọ bá agbára wọn ò ṣe ká wọn. Agbára ò ká wọn rárá. Ẹja gbọ́dọ̀ lẹ́nu lómi. Alájà ìdíje tó. Kí ni orúkọ yín? Arábìnrin Bọ́lá Tító. Arábìnrin Bọ́lá Tító. Ẹ̀yin ni neighbor. Bẹ́ẹ̀ ni olùbágbélé wọn. Olùbágbélé wọn. Báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀? Nǹkan tí mo ṣẹlẹ̀ ni pé ní nǹkan bíi around after 12 yẹn. So ìyàwó ẹ̀ mo kàn ń gbọ́ alájà mo ti ń sùn. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí o, Ọlá ti pa Àyìndé o. Ó pa Àyìndé kẹ̀. Kí ló ṣẹlẹ̀ bó lọ́wọ́ ó náà wà ní táyà. So èmi kàn sáré mi ìwọ bàtà mi ìwọ anything kí n bá wọn gbé mọ́tò. Mo kàn sáré lọ ni. Ìgbà tí mo máa jáde bẹ́ẹ̀ mo wá rí pé mi ì rí èèyàn kankan mo ní mi ì rí nǹkan kan mo wá ń padà bọ̀. Ló wá sọ ní àfiwárọ̀ àwọn èèyàn tó gbé mọ́tò lẹ́sẹ̀ ó bá ṣe gbé lọ. A ti ń lọ sí general mo wá sọ pé kó jẹ́ ká lọ sí Trinity pé ibẹ̀ ni nearby hospital pọ́n máa tètè dá lóhùn. So gbàtà dé Trinity yẹn wọ́n sọ wípé a máa san owó káàdì yẹn 2000 naira so mo ṣàṣe owó yẹn ṣá. So wọ́n wá sọ fún wa pé ọmọ yẹn ti kú. Wípé reason táwọn ṣe sọ pé ká gba káàdì yẹn ni pé tí any cases bá wáyé so wọ́n lè àti lọ sí hospital. So àṣà kúrò ńbẹ̀ wọ́n dẹ̀ adẹ̀ fi mú ìyá ọmọ adẹ̀ fi èmi gan mo gbé ọmọ èmi náà mo gbé lọ èmi náà mo gbé padà. So bí mo ṣe wá gbọ́ ọmọ yẹn dé mi ì dẹ̀ lè gbé wọ́n ní kán lọ mú kí wọ́n bá náà wọ́n ti gbàgbé kí sí hospital so èmi ò dẹ̀ lè gbọ́ ọmọ sínú ọ̀dọ̀ mi mo bá wọn gbé ọmọ sí entrance ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn mo gbé ọmọ yẹn sí entrance yẹn so bí mo ṣe wá gbé ọmọ yẹn sílẹ̀ táwa wà ń ta ni wọ́n wá sọ fún mi pé ipò ọmọ yẹn bá wọ́n wá ní ká lọ gbọ́ ọmọ yẹn wọlé pé atẹ́gùn yẹn ti pọ̀ jù pé ibẹ̀ yẹn ó máa tutù ní pé kó tó gan so mo dẹ̀ gbé bá a ṣe fẹ́ gbọ́ ọmọ yẹn wọlé abágípò bá tún dún àtúgbé lọ sí HOB padà pé bóyá ó lè survive ìgbà tá a débẹ̀ wọ́n ló ti kú so àdẹ̀dá padà wá sí inú ilé
ìgbà tá a gbé dénúlé tó ṣe díẹ̀ mo wá wò pé kọ́mọ yẹn kó má lọ máa gan so mo wá ní kí n fi òwú àti kinní mo ṣàfisí ní tàbí aṣàgbéwọnú ilé síbẹ̀ ṣá ọ̀kọ́ tèmi mọ̀ ni pé wọ́n ní pé òun àti ọkọ wọn jọ ń jà so wọn náà kọ́ wá mú irin jíìmù yìí dẹ̀ ni irin yẹn tóbi gan yes ó wá mú ọ̀nà ó fẹ́ là mọ́ ìyàwó ẹ̀ lórí orí ọmọ ni kinní yẹn bá àtòru láti 1 tí kinní yẹn ti ṣẹlẹ̀ gbogbo fisiniti kò sẹ́ni tó fojú kan ohun di bí mo ṣe ń sọ̀rọ̀ kò sẹ́ni tó sùn because ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ chairman wa ìyàwó wọn gbogbo àwọn èèyàn ládùúgbò vice chairman wa náà gbogbo èèyàn jáde ní gbogbo street yìí lọ báyìí nínú housing kò sẹ́ni tí ó fojú kan ohun táìmì yẹn ṣáà ní chairman ti pe àwọn ọlọ́pàá kí ló kọ bíbá ìfàdàgé so wọ́n ti pè wọ́n ìgbà táàdé rí wọn kán wá títí ó dá pé bóyá wọ́n ti fẹ́ gbé ọmọ yẹn pé kán ṣe ní òkú òru but this pé àwọn housing wọn gbà rárá everybody àwọn boys yẹn tiẹ̀ dúró tán ni pé ṣé ẹ lè gbọ́mọ yẹn lọ bẹ́ẹ̀ because ẹ lè lọ kẹ́ lọ bẹ́ẹ̀ yẹn pé báwo ni ẹ ṣe máa pa ọmọ ókè wá fẹ́ lọ síbẹ̀ eléyìí kò ń ṣe kéèsì pé bóyá ẹ̀yin lẹ bímọ o pé kéèsì àwa tá a wà nínú housing àwa fẹ́ bá yín ṣe o because ọmọ yẹn ò gbọ́dọ̀. ṣé wọ́n ti bímọ kan bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ pé nínú ọmọ tó kọ́kọ́ bí lálákọ̀ọ́kọ́ náà ìjà náà ni ọkọ ẹ̀ lù oyún yẹn ti pé 9 months ọmọ kan tí mo pọ̀ ńgbà tí ẹ fi ń wọlé bọ̀ bẹ́ẹ̀ni age mate jọ lòun àti ọmọ yẹn so ọmọ yẹn padà kú kó tó wá ní oyún ilé ọkọ ẹ̀ náà ló lù tó fi bọ́ọ̀lù jẹ́ mọ́ nínú tọmọ yẹn fi kú mọ́ nínú ọmọ ló bí ọmọ yẹn ọmọ 9 months. so ẹlẹ́ẹ̀kejì tó máa tún bí òun ló tún fọ́rin mọ́ lórí tó ti pàdánù báyìí kò dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí lọ́jọ́ kan tó yẹ pé ọmọ yẹn jókòó báyìí ìyá ọmọ yẹn jókòó sọ àwọn ọmọ yẹn bọ́ ọmọ yẹn ṣeré torí pé ó gbé kinní kólòsì tó gbé yẹn ó mú ọmọ yẹn gba lẹ́sẹ̀ olórí burúkú ọmọ àbáyẹ ẹbọ ìgbà tó jẹ́ pé òun ló bí nǹkan ẹ̀ so kò sí nǹkan tí mo fẹ́ bá a sọ sí bọ́ ìjọ́ tí mo rí para mi ò wá gbà tó ń jàjà yẹn ibi tí mo wà ní mo orí burúkú tẹ̀yìn méjèèjì ń ṣe yìí tábà tiẹ̀ fẹ́ ṣe ẹ má kó bá wa o because ní anything bá ṣẹlẹ̀ àwa tá wà nínú ilé náà máa kọ́kọ́ pè witness mo ní so mo dẹ̀ sáré wọlé èmi àti woman neighbor mi gbogbo so a dẹ̀ lọ gbé ọmọ yẹn mo dẹ̀ gbé ọmọ yẹn jáde ọkọ tiẹ̀ ń bú wa gan pé kí ló kàn wá kò dẹ̀ ṣe ń gbé kólòsì ẹ̀ because lẹ́kọ̀ọ́ náà wà tí mo wà nílé tíyàwó ẹ̀ sáré pè mí kí máa bọ̀ ibi bẹ̀rẹ̀ ni ó wà yín lù sí so èmi rò bóyá confusion ni ó mú èmi ò mọ̀ pé kólòsì ló gbé so èmi ti fẹ́ tọwọ́ bọ̀ lẹ́nu èèyàn kan ló wá sọ pé kí n máa try nǹkan tí mo fẹ́ ṣe yẹn pé kólòsì ni omi woman yẹn là ń rọ́lé lórí ní ọjọ́ yẹn bá fẹ́ bó dẹ̀ ṣe dìde àèmi yóò bá sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ wà lé ọ̀dọ̀ mi làwọn ọmọ yẹn máa sá sí pé àwọn ò fẹ́ ń pé bọ̀dọ̀ látún ti gbé kinní yẹn gbogbo aládùúgbò ló mọ̀ àìmọye tó máa gbé kinní yẹn tó yẹ pé wọ́n máa bá gbé mọ́tò wálé ni mánu dádì yìí àwọn náà wọ́n ti sìn délé rí tó sọ pé ẹ̀gbà tẹ̀dẹ̀ tí wàá gbé mi délé ṣe fẹ́ káàsì ẹ̀yìn ẹ̀fẹ́ káwọn aládùúgbò máa rí ni ọkọ̀ woman yìí náà ìjọ kan wọ́n ń bá sọ̀rọ̀ pé ọlá nǹkan tó ń ṣe ó ti ná ọmọ tó fún àyìn ọmọ yìí dá ọmọ ìdá ẹ̀jú ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí má ṣe mọ̀ ẹ̀gbọ́n ńlá àkọlé yẹyìn ẹ̀já ni tẹ́yìn náà bá ń gbé ọlọ́run ẹ máa rí sí gan ni. so ohun tó gbé nìyẹn tó fi lu ọmọ pa. nǹkan tó kéwìn yẹn ló ń gbé. ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu orúkọ. Adéwùmí Adégbọlá. Adéwùmí Adégbọlá ó yá báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ bó lẹ jẹ́ sí wọn. níbo wọn ni mí èmi dẹ̀ lọ́mọ chairman line yìí so incident yẹn bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀sán àná lèmi ti ń gbóhùn wọn wọ́n ti jọ jà mo rò pé torí ìyá ọkọ náà wà around wọ́n wá bá wọn settle ẹ̀ so ọmọ tẹ́yìn bá dẹ̀ ti bí tẹ́yìn bá ti ká nǹkan tó máa ń gbẹ̀yìn irú wọn náà lélẹ̀ so wọ́n ti máa ń go physical léraléra bẹ́ẹ̀ yẹn tẹ́pọ́n máa jà aládùúgbò máa dá sí wọ́n máa ṣe àwọn léṣe ẹ̀jẹ̀ máa wà nílẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ so wá tó dẹ̀ di bíi past 7 to 8 lánàá ni kójú bẹ̀rẹ̀ sí máa rọ̀ ọjà tẹ́ pé ìyá kọ́ pariwo síta pé ká gbà òun ìgbà tápára ẹgbàrá àwọn ọ̀ka mọ́ pé ká gbọ̀n wọ́n ṣàbọ̀tà ọgbọ́mọdé àrí ojú ọmọ ṣà wọlé ìyàwó dẹ̀ sọ pé wọ́n fún un lóúnjẹ lálẹ́ àná wọ́n fún ọmọ lóúnjẹ kíkan so ìgbà tó máa di bíi past 1 ní òru ládẹ bẹ̀rẹ̀ sí máa gbáríwọ́ tó máa fi gbé ọmọ lọ sí hospital pé ọ̀hún mọ bó ṣe ń ṣe ìpinnu bá kò mìíràn kíkan wọ́n ṣàròṣẹ̀ lọ sí hospital so nǹkan tàdé rí nìyẹn tí everybody bá wọn dá sí o. ọ̀rọ̀ lẹ́ ti gbọ́ yìí o ó lágbára o ńlá fi máa ń sọ pé
àtọkọ àtìyàwó ẹ jẹ́ ká máa ní sùúrù tó pọ̀ wọ́n ti ẹ̀ ń jẹ́ mi pé irin jíìmù tí wọ́n sọ yìí wọ́n ní ìyá ọkọ ló gbé wálé fún ọmọ ẹ̀ pé kó máa fi jíìmù ó bá lè lágbára sí irin jíìmù ọ̀hún tí ìyá ọkọ gbé wálé òun lọ́mọ wá fi na obìnrin yẹn dìde dúró come here so òun ló wá fi lu ọmọ rẹ̀ tó fi lu pa ẹ jẹ́ ń gbọ́ lẹ́nu obìnrin náà kó tó di pé orúkọ mi ni Olóyèdé ọmọ mi. báwo ló ṣẹlẹ̀. èmi ò sí nílé lánàá yẹn o gbàtẹ́ mi máa dé ní alẹ́ àná yẹn ní àwọn èèyàn kan tẹ̀sí kọ́kọ́ sọ wípé wọ́n jà nílé wa mo náà wò náà jà ọ́nà wọn ní ìbọ̀wá tó ń jà náà àná èdè ló ti rè mí gan bẹ́ẹ̀ mi ṣe dé mo kàn tiẹ̀ lógún orún tèmi mo sùn ni but nígbà tó máa tó nǹkan bí after 12 ni mo gbọ́ ohun alájà yìí tó pariwo èmi àtọkọ mi mọ́mí bàrà dáàdì bàrà kẹ bọ́ta o àwọn ay wọ́n ti pa ọmọ wọn mo náà pa ọmọ kẹ ọmọ wo ni wọ́n pa ṣé wọ́n náà ti gbọ́ ọmọ lọ sí hospital bàtà sá máa bọ́ta lóru yẹn ṣá mo sáré pé èrò ti pọ̀ ọmọ yẹn ti dákẹ́ gbàtò sí gbọ́dẹ̀ wà ń tẹ̀rọ pọ̀ gan àlè sùn gbàtò máa tó nǹkan bí after 3 gbogbo àṣà wà ń ta àti àwọn chairman everybody wà ń ta rẹpẹtẹ ààrẹ wọn àwọn èèyàn tí ẹ jáde rẹpẹtẹ lóríṣiríṣi wọ́n sá sọ pé wọ́n wá ní pé kán wá gbé ọmọ yẹn wà lẹ́lẹ̀ gbàtò máa ṣe kí wọ́n sáré pé bóyá ọmọ yẹn ṣì mí asásùn try pé ká tún sáré gbé lọ sí hospital kan tó wà níbi tòsí ọ̀dọ̀ wa mi bá èso òbí bàtà máa débẹ̀ náà ní pé ọmọ yẹn ti kú. ọmọ ti kú báyìí níbo lọkọ wà níbo ìyàwó àbẹ. ìyàwó wọn ní ìyàwó àwọn ọlọ́pàá kan ti wá gbé láàárọ̀ yìí àti ọmọ tó kú yẹn wọ́n ti gbé lọ sí police station àdàtún àwọn ọlọ́pàá mi náà tún ti wá wọ́n ní pé láti Fàdágé pé ọkọ wà ń bẹ pọkọ ti wá rìpọ́tù ń bẹ. níbẹ̀. gbàtọ́ ọlọ́pàá yẹn dẹ̀ bí wá léèrè pé bó ni ìyàwó àná wà ládàtún. ó ti tán kàjẹ́ bó ti jẹ́ kàjẹ́ bó ti ní òwò jẹ́ ẹjá máa kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Mákindé Fásulé ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrùn gbọdọ̀ gbélé ẹjá máa ṣe jẹ́jẹ́ o à ní fọwọ́ ara wa ṣíra wa ẹ máa bá a ṣí ẹ̀ ká lè fi kọ́gbọ́n ẹ ṣeun.